Africa Content TV. Mami,
jẹ́ kí inú mi lóyè ẹ̀ lọ́mọ bá dà wọ́n. Orí ayé pẹ̀lẹ́ orí lọ. Orí ayé pẹ̀lẹ́ orí lọ. Orí ayé pẹ̀lẹ́ ládùn. Orí ayé pẹ̀lẹ́ ládùn. Orí ayé pẹ̀lẹ́. Orí ẹrú sọ́mọ mi bá máa ń kó yẹ àjọ máa tó lọ. Adánù bọ̀ kò súnmọ́ mi bá mọ́ mi.